mọ t'Oluwo Ìwó tẹ́lẹ̀ wípé mo gbólóhùn òun kì í sọba aládé olórí bòbò tó ní kí wọ́n mọ̀ pé oníkábíyèsí wípé séwù lòun àmọ́ tẹ́ ẹ bá ti rẹ́nu Olúwo gbọ́rọ́ orí bí àgbọn ṣòfò ojú fíntífíntí ẹ ti mọ̀ pé Fúlàní ló bí kì í sọmọ odù tó dá ìwà gbogbo afọbajẹ tó f'Olúwo joyè ẹ ti ya wèrè ọ̀pọ̀ nínú yín ló ń sínwín torí àtẹnujẹ ẹ̀gbọ́n rárá báwọn ọmọ Ìwó ṣe gbọ́n tó Anthony Joshua lẹ́wárí fún lọ́ba ọba tí ń lu ọba ẹgbẹ́ rẹ̀ pẹ̀lú ẹ̀sẹ̀ lójú ẹ mọ̀ pọ́ba yín ti tójú lẹ̀ mọ́lẹ̀ àwọn akọ̀ròyìn tún bí Rashidi léèrè wípé kí ló dé ọba aládé ṣe lidi dọ́ọ̀gì tí ọmọ jẹ̀sẹ̀ kálé ó ní bàbá na ọ̀pá sóun ló fi forí kó patiẹ gbogbo Òwò ẹ lọ ṣèpàdé kẹ́ ẹ gbé Rashidi lọ tọ́jú ọba yín ti forí gbálẹ̀ nílé ìwé. tọ́yá bá ń bẹ láyé néèní máa gbẹ́sẹ̀ lé Ọya òrìṣà Ọya tó jó òòṣà Ọ̀ṣun náà òrìṣà Ọ̀ṣun jẹ́ ju èmi lọ.